a ṣe wà pẹ̀lú wòlíì wa prophet Ọlọ́runbẹ Michael ti ìjọ God Liveth Ministry. Gbogbo èèyàn ló mọ̀ wọ́n, a kàn tún ní kí a tún ṣe àpèjúwe wọn ní kẹ́ ẹ bá lè túmọ̀ pé ọ̀dọ̀ wọn láwà báyìí. A ti fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ káàkiri, ṣùgbọ́n ó ní nǹkan kan tí a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé dáadáa la bá yín? Ẹ ṣé olóòtú. Ẹ kọ́kọ́ bá wa fohùn àdúrà kí àwọn èèyàn wá. Ní orúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run, ìwé mímọ́ sọ nínú ìwé Psalm 1:1, ìbùkún ní fún ọkùnrin náà tí kò rìn nínú ìyìn búburú, tí kò dúró náà ẹlẹ́ṣẹ̀, tí kò sì jókòó ẹlẹ́gàn, ṣùgbọ́n dídùn rẹ̀ wà ní òfin Olúwa, àti gbogbo nǹkan tó bá ti ń ṣe yóò máa ṣe déédéé. Lásìkò yìí, gbogbo ẹnikẹ́ni tó ń wò mí níbikíbi tẹ́ tí ń wò mí ní àgbáyé, ohun gbogbo tẹ́ bá ń ṣe ní orúkọ Jésù yóò máa ṣe déédéé. Àmín àmín lórúkọ Jésù. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ní àwọn igun kọ̀ọ̀kan, abala kọ̀ọ̀kan, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà náà ni gbogbo wa wà. Síbẹ̀ a rí àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn entertainers, àwọn tí wọ́n máa ń mú wa lárayá, tó máa ń dẹ̀rìn pa wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn olórin pàápàá tí àkóónú wọn jẹ́ entertainers. Gbogbo nǹkan ló ní ìtọ́ni wòlíì. Ǹjẹ́ ní ìtọ́ni kan tí a lè sọ fún àwọn tá a dárúkọ yẹn? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ti sọ àwọn ọ̀rọ̀ kan, ṣe mọ̀ pé bílísì kì í wọ̀lú kí Ọlọ́run má mọ̀. Ẹ̀rí ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 4 ló sọ bẹ́ẹ̀. So Ọlọ́run ò ní ṣe ohunkóhun ní ayé yìí kó má sọ fún àwọn wòlíì ẹ̀. Ìyẹn ló máa ń jẹ́ pé àwọn ọ̀rọ̀ míì ọ̀pọ̀lọpọ̀ máa pè mí pé adájú man of God nǹkan tẹ́ ẹ sọ nígbà báyìí ó ti ṣe gan. Ẹ̀mí Ọlọ́run ló sọ, kò ń ṣèmi ni mo sọ. Ohun tẹ́mi Ọlọ́run bá sọ ká sọ pé ẹ̀mí Ọlọ́run ló sọ. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní lọ láláì wá sí ìmúṣẹ. Ẹ rí i pé nígbà tí bí ọdún mẹ́ta mo ti ń sọ̀rọ̀ nípa ìjà ìsìn jù bẹ́ẹ̀ lọ, ẹ rí ìjà ìsìn yẹn ló ń lọ lọ́wọ́ yìí. Ṣùgbọ́n lóòótọ́ Ọlọ́run fẹ́ ní àwọn àṣírí kọ̀ọ̀kan tó fẹ́ mú jáde. Síbẹ̀síbẹ̀ kí Ọlọ́run kó bá a fi agbára rẹ̀ pa ogun ìjà ìsìn kò sọ wà ní nǹkan tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Ṣùgbọ́n lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀. Ní orí àwọn tí wọ́n mú wa lára dá, àwọn bíi àwọn olórin tàbí òṣèré tíátà, ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀ kan jáde nípa wọn, kí wọ́n kíyèsára kán lè kún fún àdúrà ní àsìkò pàápàá àwọn olórin àti àwọn onítíátà kan kíyèsára kán gbàdúrà. Because ó ti jáde wípé àìkíyèsára kó má jẹ́ kí ikú ó ṣẹlẹ̀ ní àárín àwọn ènìyàn jù yìí. Mímọ̀ dí tó fẹ́ fà, ṣùgbọ́n tọ́lọ́run bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ó ti já sí pé wọ́n nídìí àti gbàdúrà. Wọ́n nídìí àti gbàdúrà, pàápàá àwọn olórin, wọ́n nídìí àti gbàdúrà kó má di pé bá ṣe ń rí wọn tí mo wá ń dùn ká má fojú sunkún ẹnìkọ̀ọ̀kan wa. Ní orúkọ Jésù àbí fojú sunkún wa. So oníkálùkù nídìí àti gbàdúrà ó kí Ọlọ́run lásìkò tó bá jẹ́ pé òṣèré olórin tàbí onítíátà tó bá jẹ́ amúlùdùn kan kíyèsára Olúwa wà pẹ̀lú. Àmín àmín. Kì í ṣe àṣírí tó bò mọ́ wípé ìjà tó wà láàárín àwọn onítíátà pàápàá jùlọ àwọn obìnrin wọn ó ti kọjá òye àwọn àgbà ẹgbẹ́ wọn nítorí pé wọn ò rí parí. Àwọn Yorùbá ló sọ pé sàn láàárín ajé ní mú ní pẹ́kọ̀rọ̀, kálukú là á mọ́lẹ̀. Ìjà tó wà láàárín Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó wọn ò rí parí. Ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run alààyè, kí ni ẹ rò pé ó lè bu omi sí ìjà yẹn? Ẹ ṣé. Ìwé mímọ́ ló máa fi bá wọn sọ̀rọ̀ pé ó tọ́ síyàn pé kó máa ní àmójúkúrò. Ṣẹ́rí nǹkan tán àwọn kankan kò fi bẹ́ẹ̀ ní ariwo pípa lókìkí, ṣùgbọ́n ó jẹ́ agbára tí ó máa ń dógun sílẹ̀. Téèyàn bá ní àmójúkúrò àbí kéèyàn tó bá jẹ́ pé èèyàn máa ka nǹkan kún, kí èèyàn máa mú nǹkan mọ́wọ́, máa mú nǹkan wọ́n, ó ṣe léyìí fún mi mo mú mọ́wọ́, ó ṣe léyìí fún mi mo mú mọ́wọ́. Tí wọ́n bá ń ka nǹkan kún tí ò máa ń ní àmójúkúrò, ó lè fa ogun tó jẹ́ pé kíní ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo yín. Bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà kẹ́ máa ṣọ́ra. Ẹ̀yin tó jẹ́ artist, ẹ jẹ́ kí inú yín rọ̀. Gbogbo ìbínú má gbọ́ wọ́n ní wọ́n pé
ẹni tó bá ti ń gbọ́rọ̀ pé bí wọ́n ṣe ń jó àwọn kan bu petrol sí òun náà wá ń ṣe bí alágbára, ó tó sábùkù fẹ́ kan rú inú tọ̀hún. Ọlá mélòó lẹ́tì ní, ipò mélòó lẹ́tì ní, àwọn kan tó wà wájú yín òun ní kẹ́ máa wò tó jẹ́ good example. Nǹkan tẹ́ lè fi ṣe àṣeyọrí nìyẹn. So gbogbo ìjà yìí bí wọn bá rí parí, ṣùgbọ́n ọ̀rọ̀ kan jáde lónìí látẹnu mi gẹ́gẹ́ bí Olúwa ti wí, mo pa láṣẹ àlàáfíà tó máa ń parí ìjà ó gbàlé Anjorin àti ẹnìkejì rẹ̀ tí wọ́n jà ní orúkọ Jésù. Àti gbogbo ibikíbi tíjà bá wà láàrin yín, kí Ọlọ́run kó bomi pa, kẹ́ bẹ̀rẹ̀ sí rísìn jọ́tẹ̀ dunra yín nínú, kẹ́ máa ní àmójúkúrò jọ́tẹ̀ ń bara yín nínú jẹ́ ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín. Wọ́n ní bàbá gbálé tá a bá gbá ta àtànlá darí ẹ̀ sí. Ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí a ní àwọn kan ò rí parí, tẹ́yìn dẹ̀ sọ pé àdúrà ló lè parí ẹ̀, ǹjẹ́ a lè pè wọ́n pé kí wọ́n máa bọ̀ lórí òkè yín àti pé kí ló ń ṣẹlẹ̀ lórí òkè yẹn gbọ́? Ẹ ṣe á jẹ́ pé èmi lọ́lọ́run fẹ́ lò fún wọn nígbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run lè lò fún yàn, bọ́lọ́run ò lò ní á lè lò míì. Ẹ̀rí bó bá jẹ́ pọ́n láǹfààní láti pè, ẹnikẹ́ni ló lè pè lásìkò, ẹnikẹ́ni ló dẹ̀ lè wá sí nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọ̀dé ní Òdòdó Bága Lagos. Bákan náà pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run tí wọ́n bá pè mí, ẹ̀rí mo lè kánsẹ́lì wọn nípasẹ̀ Ọlọ́run, tá a fọ̀rọ̀ Ọlọ́run jomi tó rọrọ̀ tí àádẹ́ tó mú pẹ̀tù sára wa nínú. Ìjà ọlọ́títì torí kò ní èrè kan, ẹ̀rí nǹkan ló máa bàjẹ́. Ìjà dàbí ẹran tó rà ní, a máa yọ̀dín, ó máa bàjẹ́, kò ní nítumọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹran ta preserve, ta gbé sínú fridge, ta tọ́jú, òun ni ẹni tó ní sùúrù òun ló ní ọlá àti ìbùkún nínú. Mo gbàdúrà agbára sùúrù kó gbà lẹ́yìn, kí ọlá àti ìbùkún Ọlọ́run tó ti wà tá a ti ń wò mọ́ yín. Ẹ mọ bí tẹ́ ti ń gbọ́ o, ẹ wo wàhálà tẹ́ ti ṣe gan, ẹ wo bẹ́ẹ̀ ti wà nígbà kan rí, ẹ rí nígbà tẹ́ jẹ́ nǹkan kan, nígbà tó ń jẹ́ pé 1,000 ó jẹ́ wàhálà fún yín. Ọlọ́run bá dẹ̀ ti ń gbé yín ga nísìn, ẹ ní sùúrù kẹ́lì gbádùn orí Ọlọ́run. Lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú Jésù Olúwa. Ẹ lè pè mí lórí òkè tí orí àti wà lórí òkè àwẹ̀ 41 days tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bá ibikíbi làwọn èèyàn ti ń pè. Ìwọ tó ń gbọ́ mi nísìn, jẹ́ kí orí òkè yìí kó jẹ́ ìtúsílẹ̀ fún ẹ, ìgbàlà fún ẹ. Tó o bá rò pé o ṣubú, wà á tún dìde o máa ń gbàdúrà lóòótọ́, ṣùgbọ́n jẹ́ kí wòlíì gbàdúrà fún ẹ. Ọlọ́run yan àwọn wòlíì rẹ̀ láti jẹ́ kó máa gbàdúrà fún àwọn ènìyàn tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Tó bá ti ní ìbẹ̀rù Ọlọ́run, pè mí sórí 070-360-387-57. Gbọ́ lẹ́ẹ̀kan sí 070-360-387-57. Tó bá pè mí sáré agbègbè mi ni máa gbé. O lè pè mí láàárọ̀ fún ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn lókè òkun, ẹ ní àǹfààní láti pè mí torí ìgbà míì àárọ̀ tiwọn lálẹ́ tiwa, àtòru àtàárọ̀ la fi gbàdúrà fún 41 days yẹn tó ń gbóná rere. Wọn náà lè ní ẹni tọ́lọ́, ó lè jẹ́ ẹni tọ́lọ́ máa tú sílẹ̀ nípa àdúrà ìyẹn pé lásìkò yìí lórúkọ Jésù ó rí àmì Jésù Olúwa. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ránṣẹ́ yìí lọ́wọ́, ẹ tún lè pè mí náà sórí aago yẹn kẹ́ ránṣẹ́ yìí lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ ń rí àánú gbà tí ẹ pé á pè á dẹ̀ rojú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ni wọ́n ti ń gbọ́ àṣírí tí èṣù tó tú, bẹ́ẹ̀ lẹ́nu mi máa ti lálàá pè tí a rẹ̀ máa tú sọ́nà. Lórúkọ Jésù ló dára fún wa. Jésù Olúwa. Nǹkan tí mo fẹ́ béèrè, tí mo fẹ́ fi káàdì ẹ̀ lẹ̀, wọ́n ní pé ìtí ẹ dárúkọ tẹ́ sọ pé àwọn tó wà lókè òkun, àwọn tó wà lókè òkun tí wọ́n dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá wọn gbàdúrà fáwọn tó wà ní Nàìjíríà bí ṣé wọ́n lè fi àwòrán wọn ránṣẹ́, àdúrà dẹ̀ mú. Bẹ́ẹ̀ni, ibi tí Bíbélì sọ̀rọ̀ kan, àmì nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní afẹ́fẹ́ kì í fẹ́ kó má kan igi oko lára. Tí ọmọ igi kó ṣe wà nínú igbó yẹn kò sọ́nà ń bẹ̀, ẹ̀tí afẹ́fẹ́ máa fẹ́ lù. Bẹ́ẹ̀ náà ni ibikíbi tí ìrìn bá wà, tí afẹ́fẹ́ bá ti fẹ́ débẹ̀, ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ yìí á mú onítọ̀hún níbi tó bá wà. Pàápàá bá dìde lásìkò yà máa ń gbé ètò àdúrà lẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ ṣoríire láyé. A máa ń gbé ètò àdúrà lẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó fẹ́ rọ́wọ́ mú, ẹnikẹ́ni tí wọ́n ti yàn jẹ, tí ó fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ padà, ẹnikẹ́ni tó fẹ́ kó go ìbúyọ lásìkò yìí. Irú ètò àdúrà kan gbà tá a máa gbé kalẹ̀ fún ẹ, fún ìwọ nìkan láàrin ẹgbẹgbẹ wọn fẹ́ rí láti
tẹpá mọ́ pé kí Ọlọ́run kó gbọ́ àdúrà yìí yẹn làwọn àfàdúrà jagun ṣe wà, àfàdúrà ṣẹ́gun wà. So kò sí bó ṣe lè hùn kí ìṣòro yẹn tó bá nígbàgbọ́ tó pè sórí 070-360-387-57. Ó dá mi lójú àwọn tọ́lọ́run ṣetán láti gbà sílẹ̀ àwọn náà máa pè ó dẹ̀ rí ìyanu Jésù Olúwa. ẹ gbàdúrà fún ayé lórí kàbíkádìí ẹlẹ. Olúwa Ọlọ́run Ábúráhámù, Ísákì àti Jákọ́bù, Ọlọ́run àwọn ẹni mímọ́, ó gbà lé gbogbo wa kí àdúrà kó jẹ́ ìtẹ̀wọ́gbà kára kó dẹ̀ yìí Jésù Olúwa. Àmín lórúkọ Jésù. Ó dàbọ̀.